A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gùnmadẹ Àìjẹrandán. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àgbà amòfin Fẹ́mi Fálànà ti ké sí àjọ elétò ìdìbò kí wọ́n fi ọwọ́ líle mú àwọn olóṣèlú tí wọ́n kópa nínú ìpolongo ìbò láì tí tó àsìkò ìdìbò gbogbogbò ọdún 2027. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọjọ́ Àìkú ni Fálànà ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìṣelòdì, bí ó ti ní àwọn tí ó tàpá sí òfin gbọ́dọ̀ fi ojú ba ilé-ẹjọ́ láti fi dán agbára ilé-ẹjọ́ wò. Fálànà ní àwọn aṣòfin rò wípé àwọn ń bá àwọn ọlọ́rọ̀ olóṣèlú ṣe, èyí kò rí bẹ́ẹ̀, wọ́n ti ń tàpá sí òfin. Ó jẹ́ ojúṣe tí òfin ní agbára lé lórí pẹ̀lú òfin ẹ̀tọ́ ìbò. Ó ní INEC ní agbára lábẹ́ òfin kí olùṣẹ̀sùn lọ wí fún adájọ́ wípé kò sí òfin tí ó jọ bẹ́ẹ̀. Olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti rọ ọmọ Nàìjíríà láì wo ẹ̀yà, ẹ̀sìn tàbí ẹgbẹ́ òṣèlú kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn láti lè pawọ́pọ̀ gbé Nàìjíríà lárugẹ. Obi ṣe àmọ̀ràn yìí nígbà tí ó ṣe àbẹ̀wò sí Olúbàdàn Ọba Rashidi Ládọjà ní ilé rẹ̀ tí ó wà ní Bódìjà, ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní nínífẹ̀ẹ́ ara ẹni ṣe pàtàkì láti lè mú àyípadà rere bá Nàìjíríà. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé òun wá bu ọ̀wọ̀ fún ọba kí ó tó di àkókò ayẹyẹ ìgbádé. Òun wá kí ẹni tí òun bu ọ̀wọ̀ fún gidigidi láti kí i kú oríire gẹ́gẹ́ bí Olúbàdàn 44 ilẹ̀ Ìbàdàn. Òun wá kí adarí tí ó ní àfojúsùn láti mú àyípadà rere bá àwùjọ. Òbí ní kí a ṣe ara wa lóṣùṣù ọwọ̀ nítorí a kò ní ibòmíràn ju Nàìjíríà. A gbọ́dọ̀ pawọ́pọ̀ fún àǹfààní gbogbo ènìyàn. Òbí fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé Ládọjà yóò mú ìrírí rẹ̀ wá sójú iṣẹ́ gẹ́gẹ́ bí sínétọ̀ àná, gómìnà àná àti oníṣòwò láti darí ilẹ̀ Ìbàdàn dé ibi tí ó lápẹẹrẹ. Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti bu ọwọ́ lu ìyànsípò SP Abímbọ́lá Adébísí gẹ́gẹ́ bí alukoro tuntun fún ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde ní igbákejì alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Babáṣèyí Olúṣèyí ti ṣàlàyé wípé Adébísí yóò ṣe àmúlò ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tí ó kàwé gboyè. Ìyànsípò rẹ̀ yìí wáyé lẹ́yìn tí alukoro àná Benjamin Hundeyin gba ìgbéga sí ipò alukoro sí olú iléeṣẹ́ ọlọ́pàá Àbújá. Àtẹ̀jáde ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé Adébísí kàwé gboyè nínú ìdáàbòbò ọmọdé láti Kofi Annan International Peacekeeping Training Center, Accra, Ghana, pẹ̀lú ìwé ẹ̀rí. Bákan náà ni ó ti fìgbà kan rí jẹ́ staff officer fún igbákejì ọ̀gá ọlọ́pàá yányán ní olú iléeṣẹ́ ọlọ́pàá Àbújá. Ìjọba ìpínlẹ̀ Kogi ti kérora lórí bí àwọn ọ̀dọ́ ṣe ń kó ohun ìjà olóró àti oúnjẹ lọ fún àwọn adàlúrú. Bí ìjọba ṣe lérí àti fi ọwọ́ adàlúrú mú wọn. Olùbádámọ̀ràn lórí ààbò ní ìpínlẹ̀ Jerry Ọmọdára ni ó sọ èyí ní ààfin Elégbè ti Ẹ̀gbẹ́ Ọba Ayọ̀délé Ìrúkẹrà bí ó ti ń ṣe àgbékalẹ̀ àṣeyọrí ìjọba ìpínlẹ̀ lórí ìgbìyànjú wọn àti gbógun ti ìṣòro ààbò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ìwádìí ṣe àfihàn wípé àwọn ọ̀dọ́ kan ní ilẹ̀ òkun ń lo ọkọ̀ alùpùpù fi kó oúnjẹ àti ohun ìjà olóró lọ fún àwọn adàlúrú nínú igbó. Ó ní 7 nínú àwọn ọ̀dọ́ yìí ní orúkọ wọn ti wà ní àkọọ́lẹ̀. Ọmọdára sọ àsọdájú wípé níwọ̀nba ìgbà tí àwọn ọ̀dọ́ wọ̀nyí ti ń ní nǹkan ṣe pẹ̀lú adàlúrú, ìjọba náà yóò ṣe wọ́n bí wọ́n ti ń ṣe adàlúrú. Ó ní ó ṣeni láàánú wípé àwọn adàlúrú ti ń da òwò pọ̀ pẹ̀lú àwọn obìnrin ìlú tí wọ́n ń ta oríṣiríṣi oúnjẹ àti mímu fún wọn. Bákan náà ni wọ́n tún ń fún wọn ní ìròyìn tí ó ṣe pàtàkì, vital information. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ní gbogbo wọn làṣírí wọn máa tú bí ó bá tó àkókò èyí tó gẹ́. Àjọ EFCC ti ṣe ìkìlọ̀ wípé ẹ̀sùn jìbìtì orí ẹ̀rọ ayélujára ló ń túbọ̀ ń kóbá bí ọmọ Nàìjíríà ò ṣe rí ìwé ìgbélùú gbà láti ilẹ̀ òkèèrè. Alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ní kì í ṣe wípé ìgbésẹ̀ yìí ń ba ọjọ́ ọ̀la àwọn wọ̀nyí jẹ́ nìkan, ó tún ń kóbá àwòrán orílẹ̀-èdè ní ilẹ̀ òkèèrè pẹ̀lú àkóbá tó ń fún àwọn olùpamọ́ òfin ọmọ orílẹ̀-èdè rere.
Olùkóyèdè tí chief superintendent fún àjọ EFCC Coker Oyegunle ṣaṣojú ni ó sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ayẹyẹ kan tí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ lórí ààbò ṣe àgbékalẹ̀ ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers. Olùkóyèdè yànnàná bí jìbìtì orí ẹ̀rọ ayélujára àti ìṣòro ààbò ṣe ń mú ìdíwọ́ bá ìdàgbàsókè tí aráàlú náà kò fi ní àǹfààní sí ohun amáyédẹrùn. Ó wáá rọ àwọn ọ̀dọ́ ẹkùn gúúsù jákèjádò orílẹ̀-èdè kí wọ́n darí agbára wọn sí iṣẹ́ tí yóò buyì kún wọn láwùjọ bíi iṣẹ́ ọ̀gbìn, ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti ìdásílẹ̀ ilé-iṣẹ́. Ó ní jìbìtì kì í ṣe àṣeyọrí, páńpẹ́ ni jìbìtì jẹ́. Ó ṣe àpèjúwe rẹ̀ ní easy come easy go. Ọ̀pọ̀ tí ó ń tọ ipa yìí ni wọ́n máa ń padà pàdánù òmìnira, ìwà ọmọlúàbí àti ọjọ́ ọ̀la wọn kí wọ́n má fi òní ba ọjọ́ ọ̀la rere wọn jẹ́. Ọjọ́rú ni ààrẹ Bọ́lá Tinubu wọ́gi lé ìkéde ìlú òfararọ state of emergency ní ìpínlẹ̀ Rivers bí ó ti darí gómìnà Siminalayi Fubara, igbákejì rẹ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ kí wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn ní Ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù kẹsàn-án. Nínú àtẹ̀jáde ni ààrẹ ti kéde wípé àlàáfíà ti padà sí ìpínlẹ̀. Àtẹ̀jáde ọ̀hún tẹ̀síwájú wípé pẹ̀lú ìdùnnú ni ààrẹ fi kéde wípé òpin ti wá fún ìkéde ìlú òfararọ kí gómìnà ọlọ́lá jùlọ Siminalayi Fubara, igbákejì rẹ̀ àti ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ títí kan agbẹnusọ Martins Amaewhule padà sí ẹnu iṣẹ́ wọn ní Ọjọ́bọ̀. Lẹ́yìn ìkéde ààrẹ ni àwọn alátìlẹyìn gómìnà Siminalayi Fubara kórajọ sí ẹnu àbáwọlé ilé ìjọba láti kí i káàbọ̀ padà, láìmọ̀ wípé Fubara ti ń mórí lé ilẹ̀ òkèèrè lákòókò tí wọ́n lu ìlù àti orin níwájú ilé ìjọba ìlú Port Harcourt, títí di ìgbà tí mínísítà ìlú Àbújá Nyesom Wike tó wá ṣàlàyé níbi ìkéde orí ẹ̀rọ amóhùnmáwòrán wípé Fubara ti gbéra fún ìsinmi ní ilẹ̀ Europe, ṣùgbọ́n ìpàdé wáyé láàrin àwọn aṣòfin ní ilé ìgbìmọ̀ pẹ̀lú adarí ilé Martins Amaewhule tí ó darí ìgbìmọ̀ láti ṣe àpẹẹrẹ wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀. Wike fi dá ìlú lójú wípé àlàáfíà ti padà sí ìpínlẹ̀ bí ó ti ní òun bá Fubara sọ̀rọ̀ ní Ọjọ́rú kí ààrẹ tó wọ́gi lé ìkéde ìlú òfararọ. Lẹ́yìn ọjọ́ kejì tí ààrẹ Tinubu wọ́gi lé ìkéde ìlú òfararọ ni gómìnà àti igbákejì rẹ̀ ọ̀jọ̀gbọ́n Ngozi Odu àti olórí òṣìṣẹ́ ilé ìjọba Edison Ehie dé sí pápákọ̀ òfurufú Omagua, níbi tí àwọn alátìlẹyìn rẹ̀ ti ń retí rẹ̀ kí ó tó gba ilé ìjọba lọ. Níbi ìkéde rẹ̀ sí aráàlú ni Fubara ti ṣàlàyé ìdí tí kò fi gbà fún àwọn tí wọ́n tì í gbọ̀ngbọ̀n kí ó tako ìkéde ìlú òfararọ tí ààrẹ Bọ́lá Tinubu ṣe bí ó ti ní ìpinnu òun wáyé pẹ̀lú èròǹgbà àti ní ìṣèjọba àlàáfíà, ìbàlẹ̀ ọkàn àti ìlọsíwájú aráàlú. Fubara sọ èyí lórí ẹ̀rọ amóhùnmáwòrán bí ó ti ṣe àpèjúwe àkókò ìkéde ìlú òfararọ yìí ní àkókò ìpèníjà ńlá, ṣùgbọ́n òun fi tọkàntọkàn tẹ̀lé gbogbo ìlànà kí ààyè lè wà fún àlàáfíà láti jọba. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ ṣìkún òfin mú adarí àjọ onímọ́tò NURTW ní Lagos Island Shamsudeen Ọládìtì aka Chameleon lórí ẹ̀sùn ìfìyàjẹni àti ìṣekúpa. Gẹ́gẹ́ bí àlàyé ọlọ́pàá ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní Pàǹtí, Yaba ní Chameleon ẹni ọdún 65 wà bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2025 ni a gbọ́ wípé Ọládìtì ṣe ìkọlù sí dispatch rider kan ní Lagos Island pẹ̀lú akoto ni ó fi ẹ̀ṣẹ́ dára sí i lára. Wọ́n gbé ọ̀gbẹ́ni yìí dìgbàdìgbà re ilé ìwòsàn pẹ̀lú oxygen bí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ọlọ́pàá tún ṣe ẹ̀sùn wípé wọ́n tọpinpin Ọládìtì dé ìṣẹ̀lẹ̀ kan tí ó wáyé síwájú àkókò yìí níbi tí Ọládìtì ti fi òrùka gbá ẹnìkan lórí àti ojú fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí onítọ̀hún sì gbabẹ̀ dèrò ọ̀run pẹ̀lú gbogbo ìgbìyànjú dókítà. Ikú ẹni yìí ni ó fa ìfẹ̀hónúhàn ní ọ́fíìsì Ọládìtì ní ọjà Sangos níbi tí àwọn olùfẹ̀hónúhàn ti dáná sun ọkọ̀ alùpùpù rẹ̀ méjì. Èyí ló wá dá rògbòdìyàn sílẹ̀ ní agbègbè. Kọmíṣánná ọlọ́pàá Ọlọ́rundáre Jimoh fúnra rẹ̀ fi darí ikọ̀ lọ ibi ìṣẹ̀lẹ̀ láti mú kí àlàáfíà jọba bí ó ti fi dá àwọn olùgbé lójú wípé afurasí ti wà ní àkàtà wọn, yóò fi ojú ba ilé ẹjọ́ lẹ́yìn
lẹ́yìn ìwádìí. Ọjọ́ Ẹtì ni ààrẹ Bọ́lá Tinubu lọ ṣe àbẹ̀wò sí ilé olóògbé ààrẹ àná Muhammadu Buhari bí ó ti fi dá ìdílé rẹ̀ lójú wípé òun yóò tẹ̀síwájú àti máa ṣe ìgbélárugẹ iṣẹ́ àṣeélẹ̀ olóògbé adarí opó Buhari. Aisha pẹ̀lú mọ̀lẹ́bí yòókù ni wọ́n gba àlejò Tinubu nígbà tí ó ń sọ̀rọ̀ nílé olóògbé. Ààrẹ Tinubu ní ẹbí Buhari kò dá wà, àwọn wá láti wá fi dá wọn lójú wípé àwọn pín nínú ìrora àti ìbànújẹ́ wọn bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n pàdánù nípa ti ara, wọn kò pàdánù nípa ti ẹ̀mí. Ẹ̀mí tí ó sì fi sílẹ̀ jẹ́ ẹ̀mí iṣẹ́ takuntakun, ìfẹ́ sí orílẹ̀-èdè àti òtítọ́. Aisha náà fèsì bí ó ti dúpẹ́ lọ́wọ́ ààrẹ àti ìṣèjọba rẹ̀ fún àtìlẹ́yìn wọn sí ìdílé rẹ̀. Ó ní àbẹ̀wò yìí mú wọn lára yá. Ó fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ààrẹ lẹ́ẹ̀kan sí i pẹ̀lú obìnrin àkọ́kọ́ àti aya igbákejì ààrẹ fún àdúrótì wọn. Aisha ní olóògbé ọkọ rẹ̀ dúró fún òtítọ́, ìwà ọmọlúàbí àti ìdájọ́ òdodo bí ó ti rọ ọmọ Nàìjíríà kí wọ́n fi ọkọ rẹ̀ ṣe àwòkọ́ṣe. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí àgbà olórin Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí Two-Face tàbí Two-Baba fún ọjọ́ ìbí rẹ̀ bí ó ti pé 50 ọdún. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ààrẹ ti mọ rírì ìgbìyànjú rẹ̀ ní ẹ̀ka orin bí ó ti gbóríyìn fún agbára rẹ̀. Ó lé ní 20 ọdún tí Two-Baba ti ń forin dá orílẹ̀-èdè, ìran àti àgbáyé lárayá. Ààrẹ wá gbà á ládùúrà wípé ọjọ́ ọ̀la rẹ̀ kò ní bàjẹ́, ọjọ́ iwájú rẹ̀ yóò túbọ̀ dára sí i nínú ọlá, ìbàlẹ̀ ọkàn àti ìlera pípé. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójúnà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.